kí wọ́n bá mi gbàdúrà ní ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí wípé má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. Ogun bìlísì yìí fẹ́ le o. Sí rí ọ̀rọ̀ mi láàárọ̀ ìyẹn ó ní POS ìyẹn ló fẹ́ bá wí. Torí everything ní Nàìjíríà ìyẹn kan sọ the opportunity from nowhere ni ọ̀rọ̀ orin ti sú mi. Imagine kí n bá mọ bí kí mo ti mi fi ẹsẹ̀ rìn bọ̀ lẹ́nìí iye ni gan kékeré ni. Mo fẹ́ gba 10,000 níbẹ̀ ni níṣẹ́ láti ní dé ìbòbòlẹ̀. 10,000 naira is 2,000 naira torí kíni. Imagine ẹni kó mi ṣe bírí sọ pé kó mi ṣe bricklayer kó mi gba 2,000 lójúmọ́. Ìyẹn á tún ní kí n fi 500 naira gbáyé ni o. Ẹni kó ní ìyàwó kó lọ́mọ sínú ilé o. Ṣé iye ni wá dáa? Àti yan CBN náà ikọ̀ ìní ìníkówó lẹ̀. Ikọ̀ mi fìyà di aráàlú for no reason ni. For no reason. Ebi tèmi ni mo rí kí mo mi sọ. O mọ̀ pé tìyẹn ẹlòmíì gan èkó tiẹ̀ ṣe gbọ́ sétí rárá. Ìyẹn á tiẹ̀ sọ pé ìyẹn yé ni wọ́n ní cash ni. Ìyẹn á máa gbọ́ I'm cashless. I don't have cash. I cannot give you more than 5,000 naira. Àtìyẹn kó jẹ́ wípé wọ́n mọ̀ gbà kó mi jìyà fowó rẹ̀. Wọ́n mi fi ọpá lórí owó rẹ̀ ni. Ṣé yé ni dáa? No, ṣé yé ni gan ó mi make sense sí i. So mi make sense. Tó bá yá èèyàn á máa pariwo ìjọba ni o ìjọba ni ìyín gan-an ìsìn kọ́kọ́ yẹra yín wò. Lóòótọ́ àmọ́ stress kí n mi pass through láti rí owó òní. Ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan nílé ayé. Ìwọ̀ntúnwọ̀nsì ní. Ìmúrasí o ìmúrasí. Ṣùgbọ́n kí n mọ̀ gbàgbé pé gbogbo nǹkan kì í tán bẹ́ẹ̀ lọ́dún eégún. Àtó ká lójú orin èlé ṣe bí yé mọ̀ bá lọ. Àtó bọ́ lóko ìyá àtó bọ́ lọ́wọ́ orin. Ètí gbàgbégbà kí n máa ń pè á pé àǹtí POS àwa dẹni kó mi bẹ̀yìn bẹ́ẹ̀ lórí owó ríà o lórí ogún ríà o owó ká ṣiṣẹ́ fún o. Àti gbogbo orin kó jẹ́ pé n kó owó dání ìwà sọ̀rọ̀ ayé di gbówó rìn. Ìmọ̀járe ìmọ̀mọ̀ kó lẹ̀ o ìmọ̀ kó lẹ̀ ìmọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ìmọ̀ fara ní aráàlú. And most especially èèyàn kan mi ta epo. Wàá délé epo nígbà míì wọ́n á sọ fún wọn pé àwọn tà mọ́. Lẹ́yìn ìgbà kó bá ti queue more than 2 hours 3 hours wàá máa gbọ́ we are not selling again fuel don finish. Ìyẹn attendance gan wọ́n wá kágàrú wọ́n á carry shoulder up wá ní kí ló dé. Àbí bí ẹni pọ̀ fẹ́ lọ tọrọ epo ni. Èsì epo èsòwò níbo la fẹ́ bá yàrá ànìdáná níbo ìyẹn kan mi lọ bí iṣẹ́ gan mi complain salary wọlé déédéé. Ọlọ́mọ gbà lóko ìyá àbí ká agbára wa dé Nàìjíríà o kọ́ fi kọ́lọ́run ṣàṣàánú. Kọ́lọ́run ṣàánú ni o. Ó ti mí sú àgàn. Ìyá gan ká jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan mi fara dà ni. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kẹ́mi wá bọ́. Lórí torí ìyá àti fẹ́ pọ̀ jù. Ìyá àti pọ̀ jù. Èso owó, èso epo, èso oúnjẹ. Àfi kọ́lọ́run ṣàánú. Ìyẹn family Judas Iscariot. Mo wí tèmi náà o. Ṣáàjẹ́ kí mi wá bí kí màá ti rówó gbà lọ torí ibi tí fẹ́ lù mí pa sílé iṣẹ́ o. Ó dàbọ̀ o. Ire.